ṣe fún un. Kíjọba kó ṣàánú mi kó má ràn mí lẹ́sẹ̀ wọn mọ́ o torí PI case mo lọ mo mọ̀ nǹkan tí wọ́n fèsì lọ́hùn o mo dẹ̀ ń sọ nǹkan yìí kẹ́nìbọ̀dẹ̀ ẹ̀rí máa rí mi kó rí mi o mo ń sọ nǹkan yìí lórí pé kán lè fi mọ̀ pé kò sí nǹkan kan nínú ẹgbẹ́ o PI case lọ wípé èmi dẹ̀ mọ̀ nǹkan tójú mi kíjọba kó ṣàánú mi kó má jẹ́ kí n ṣe ẹ̀wọ̀n o. ṣáàgbé mi ń bàtọ̀ wọ́n dẹ̀ gbé mi ilé fàtà àkọ́kọ́ tẹ́lẹ̀ kejì yìí tí mo jẹ́ láti prison mo lọ kóòtù mo dé ní prison láti bàtọ̀ mo lọ ìtọ́kọ́ mú mi yẹn mo lọ wọ́n fi PI gbé mi mo dé ní ọmọ mi ní April mo dé ní November 18 láti bàtọ̀ mo jẹ́ láti November 18 yẹn níwájú ilẹ̀ àti Ọlọ́run òun náà lójú sẹ́gbẹ́ mi yìí kò lè sọ pé láti bàtọ̀ mo dídé èmi àtòun jọ ń ríra jọ ń sábàjọ wà bí sàn pé ẹnìbọdì wọn máa sá fún mi ni torí ẹni bá tẹ̀ ti lọ́wọ́ ibẹ̀ yẹn á ti mọ̀ pé ilé ẹ̀kọ́ ni torí ibẹ̀ yẹn ó jẹ́ ibi tí pé ẹni bá ti lọ bẹ̀ á jẹ́ pé ẹni yẹn ibẹ̀ yẹn ò ṣe ibi tí. lẹ́nu wa bẹ́ẹ̀ lọ sọ lẹ́nu wa bẹ́ẹ̀ tó mú wa. ta ló pè ẹ́ nínú ẹ̀ méjèèjì ta ló pera yín nínú ẹ̀ méjèèjì. ní ọjọ́ yẹn mo post sí WhatsApp ó wá comment sí afa ń pé afa kí ló dé tí mò ń sá fún òun ọmọ ìyá mi ò sá fún ẹ o ṣáà kí mo ṣẹ̀dé láti prison ni gbé báyìí bí sàn pé òun náà láti ìgbà yẹn tí mo ti dé anybody wọ́n ti ṣe bí pé mo ti di informant tẹ́ pé anybody ni wọ́n sá fún mi pé ìdáwọ́ jẹ́ pé pọ́sà alhamdulillah ó wá ní ibo ni mo wà ọmọ ìyá mi mo wà ní Ìkèrèkú o ní iwájú ilé Ògùn kò dẹ̀ pẹ́ mi ti tẹ̀ dídì bí 5 minutes ṣá bí 10 minutes nǹkan tí machine ẹ̀kọ́ ń bọ̀ láti ọ̀nà Kìjà báyìí èmi dẹ̀ wà níbi ọ̀dọ̀ àwọn afá mi ọ̀dọ̀ àwọn àbúrò mi torí mo ṣe lọ sí court mo wá fẹ́ lọ gba owó bí sàn pé mo ṣe address mo fẹ́ lọ fíìlì torí mo ṣe ní kéèsì ní court tí mo ṣe fẹ́ lọ ṣe bí àwọn àbúrò mi lèmi lọ bá ibẹ̀ lèmi dúró sí kò pẹ́ ni mo kọ̀ rí pé òun gbé machine ẹ̀ dé ọmọ ìyá mi kí ló ṣẹlẹ̀ mo ṣá mọ̀ pé mo ṣe dé láti court mo ṣe lọ sí court ni mo ṣe lọ sí prison mo ṣe lọ court nǹkan ṣẹ̀sí dẹ̀ wà níwájú mi ó dẹ̀ jà ṣẹ̀sí tàbí sọ pé àtijọ́ wà láti gbà tó mẹ̀lẹ̀ dídé láti prison. ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ó ní pé ìwọ ló pe òun pé òun sá fún ìwọ láti bàtò ti dé láti Ìbàrà kí láà báwo láàrin yẹn ṣe jẹ́. mi ì lè parọ́ mọ́ torí ilé kíló ti máa ń jẹ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti ìgbà tí mo ti dé lóòótọ́ ló ti ń sá fún mi bẹ́ẹ̀ náà ni mo sọ fún mi láti ìgbà tí mo ti dé bí sàn pé wọ́n ní bí a mo ṣe fọ́mátì àbí ẹ̀mọ̀ bí àwọn nǹkan bẹ́ẹ̀ kí má ba mú òun lẹ̀ but láti ìgbà yẹn mọ̀ ó ní mò ń sá fún òun mọ̀ pé èmi ò ṣe àwọn ìwà bẹ́ẹ̀ ó ṣà ń sá fún mi mi wá kọ́mẹ̀tì láàárọ̀ ọjọ́ yẹn pé mi post alihamdulilayi ẹ̀mọ́ pé kọ́mẹ̀tì ibo ni mo wà kíní kan mọ́ èmi wà ní Kérèkú tèmi ò ṣá mọ̀ àdúgbò ni mo wà ní Kérèkú kò dẹ̀ pẹ́ ni mo rí tó gbé máṣíìnì dé mo ṣẹ́sí dẹ̀ wà níwájú mi èmi àti àbúrò mi kan ládùúgbò lájọ wà ń bẹ̀. but ṣé ìwọ mọ̀ pé òun ti fi ẹgbẹ́ yín sílẹ̀. ṣé mo mọ̀ pé èmi ṣe láti prison ni. ó lóun fẹ́ gbẹ́lẹ̀ kí ló fẹ́ sọ sáàrin yìí. láti ọ̀sán àti sísè ló ti fẹ́ ṣẹ́rí sà gbẹ́lẹ̀. bóyá ó ti fẹ́ gbẹ́lẹ̀ bí a kò fẹ́ gbẹ́lẹ̀ èmi ò mọ̀ but kan tó mẹ́mi èmi mọ̀ pé ó ṣe ìṣe but ọdún wo ló mú wọ. wọ́n mẹ́mi ní 2024. irọ́ àjọ máa ń wà gbogbo táwọn but nígbà tí kò ní nǹkan tí kò ní ẹrù òfin lọ́wọ́ tí màá sọ pé màá sá fún but níjọ́ tí wọ́n máa mú wa tó máa mú ìmọ̀ àti papọ̀ ìyẹn ni bẹ́ẹ̀ sí dé àárọ̀ ọjọ́ yẹn òun èmi post òun wá comment sí ó wá pè mí gbé bo ni mo wà èmi wà ní àdúgbò mo wà ní Kérèkú ṣáà kí mo ṣe lọ sí court èmi ní ìsìn mo mọ̀ nǹkan tí mò ń face èmi mo mọ̀ nǹkan tó jú mi lọ rí ní prison pé mo ṣe lọ sí court lẹ́yìn nìyẹn kíní kan ilé tí mo ń sá fún un kíní kan èmi sá fáwọn èmi mo mọ̀ nǹkan tí mo lọ tí mo ṣe ń face pé mi ìdẹ̀ fẹ́ nǹkan tó máa dàbí wàhálà èyí ní ìsinyìí èdè ní January mo ṣe lọ sí court ní on the 14 mo dẹ̀ bẹ̀rẹ̀ sí explain nǹkan yẹn fún mi ò tiẹ̀ tí ẹ jẹ́ pé ó ti rí mi tẹ́ pé kò ń bá mi àjọ ń sábàjọ wà ọjọ́ tó máa mú èmi àti papọ̀ gan
àwọn ọjọ́ yẹn gangan ni ló wá bá mi la fi jọ ríra. wọ́n tẹ̀lé àyè ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ wà mélòó tọ́ tí ìyàwó ẹ̀ ń taṣọ bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ ń taṣọ lóòótọ́. ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ ò lè jìnnà síbẹ̀ torí láyìn tó ti mú wa yẹn gangan láyìn nìyẹn Ìkẹyẹ̀kú lélẹ́yìí sáyìn nìyẹn kò lè jìnnà sí jẹun láti ìbàyìí mi mọ bí mo fẹ́ ju kò jìnnà ṣá síra àwọn ibi tí ìyàwó ẹ̀ ti ń taṣọ but pé ìpè mí pé wèlé mi wà ẹ̀mọ̀ bí sàn pé ẹni tó ń sá fún mi tẹ́ pé àkíjọ́ sábàjọ wà látìgbà tí mo jíjẹ́ láti prison wọ́n ní kí n má ba ra wọn lẹ̀ bí sàn pé èmi kẹ̀dẹ̀ máa ń tèmi dẹ̀ pure so tèmi tí mo face mọ̀ nǹkan tí mo lọ face mi tí gbọ́dọ̀ wá bẹ́ anybody wọn wà bí sàn pé mo mọ̀ nǹkan tí mò ń ṣe mo dẹ̀ ṣe ń lọ sí court anybody náà lọ mọ̀ bó bí sàn pé wọ́n wò pé bá pé mo máa fẹ́ mú àwọn lẹ̀ lọ ṣe ń sá fún mi post tí mo post láàárọ̀ ọjọ́ yẹn òun ló yẹ kó wá bá mi níbi tí mo wà pé mo sá fún adébẹ̀sẹ̀jì ẹ̀ kì í reply ìgbà kan kò tí ì dé ọ̀dọ̀ mi wàhálà àìtí ló bí 5 minutes mo rí táwọn ọ̀gá mi dé mo kọ̀ tọ́kọ̀ fẹ́ máa talélé mo dẹ̀ rí àwọn ọ̀gá prince mo pé àwọn èèyàn mi ni pé mi ì gbọ́dọ̀ lórí tí n bá sá lọ náà mo sì nẹjọ́ ní court tí mo sì ń ṣe tí n bá dẹ̀ sá lọ́njọ́ yẹn náà wọ́n máa padà bá mi fà ń pé wáyé tí mo fi sá lọ àti tí bá tó wá sá lọ náà tọ́ba tó wá rí mi mú pẹ̀lú ẹjọ́ yẹn náà òun lè máa bèlí fún bí wọ́n pé èmi ni mo mú iṣẹ́ òun lẹ̀ bí mo lè ṣe rí àwọn ọ̀gá mi tí mo lè rí bí òun lọ́kọ́ bùsùn bí ẹ̀mí mi tiẹ̀ mọ̀ mo ṣáà pé wọ́n ṣáà àárín yẹn mi ṣáà kọ́ pé ọkọ̀ bùsùn náà máa bù mí sọ pé ọ̀gá mi kí ló ṣẹlẹ̀ mo kọ̀ káwọn ọ̀gá mi tọkọ ṣàǹkà tẹ́lẹ̀ wọn ọ̀gá mi ṣàánú mi ẹ ṣáà mọ̀ pé mo ṣe ń lọ sí court ṣáà ní kí n nìṣó. àkùkọ bẹ́gà. àkùkọ bẹ́gà. báwo ló ṣe mọ̀ sí. àkùkọ bẹ́gà. àkùkọ bẹ́gà mo kọ̀ mọ́ bí sàn pé ẹ̀gbọ́n wọn nínú àdúgbò. ẹ̀gbọ́n àwọn wo. ẹ̀gbọ́n àwọn nẹrùjí. ládùúgbò. níbo ni wọ́n gbé dàgbà. Èkó ni dáàdì mi tèmi bí mi sí but ọmọ Abẹ́òkúta lèmi. sáàbù lábẹ́òkúta. àgbòdo lórúkọ tí ẹ gbọgbọ. ṣé mi Sunday. Sunday kẹ. Fáṣínà. kí ni orúkọ tí frat ẹ tó ń jẹ frat your frat name. mi ní orúkọ frat ṣé orúkọ tó máa ń pè mí gangan àbí. náà sọ pé gbogbo àwọn tó bá ṣe bẹ́ẹ̀ máa ń fún ọ lórúkọ. àwọn òfin mi lórúkọ torí nígbà tí táìmù tí nǹkan ìṣẹ̀lẹ̀ níjọ́ tí wọ́n sọ pé wọ́n fẹ́ máa ṣe mí yẹn àwọn ọlọ́pàá wọlé wọ́n lé wa ṣé ti mọ̀tò bá tó wá àdéjọ́ kejì wọn ni mo ti di ààyè wọ́n ní pé mi láyé nìyẹn. àwọn bíi mélòó ló wọ́n ti bá wọn lọ lẹ́yìn ṣẹ́pẹ̀rẹ̀ ọdún wo ló ń sọ yẹn. ọ̀rọ̀ tí mo sọ yìí bíi 2019 ó ti pẹ́ àdìgbà yẹn kedere mo tẹ̀ tí ń gbé bá ti ń gbé ọ̀rọ̀ géèmù tẹ̀ ti tọ́ ẹ̀ tí ṣe kíni mo tẹ̀ ti ṣe kíni mo ti ra mọ̀ ń bára mi lẹ́yìn ìgbà tí mo tẹ̀ ti láti prison kedere tí mo tẹ̀ ti dé gbogbo àwọn tájọ wà anybody wọ́n ti ń sá fún mi lẹ́yìn àwọn kan tí yẹ pé wọ́n mọ̀ pé mi ìṣẹ́ni tí wọ́n ń sá fún àwọn yẹn kedere àwọn tó yẹ pé àwọn jọ ń ṣiṣẹ́ yahoo ni àwọn iná lọ ń kọ́ mi ní yahoo ń gbé wá tí mo di ẹ̀gbọ́n ẹ̀yin náà kó lọ́wọ́ kíní yẹn ẹ̀lọ́ṣọ́ àti dábìdì mo ní mo ti gbọ́ pé máa lọ ṣe pé mo fẹ́ kí èsì mi kó lọ kí n lè ti mọ mímọ́ ayé lọ ṣe. kéèsì tó ń jẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn kí ló fà gbọ́gbọ́ tó fi kí ló ṣe. kọ́tìsì ni wọ́n mú mi ní ọdún agbóògùn ní ojú fèrè wá wọ́n ṣe mú mi ṣàdé ni mo kàn dúró mo kàn gbọ́ tọkàn ní ó lé ẹnu mú pé ta ni wọ́n ń sọ mo tún wẹ̀yìn báyìí ó lé kẹ̀ mo kàn tọkàn bẹ̀rẹ̀ sí lé mi ni mo pa ta lé léyìí ẹ̀wọ̀n mi ì tún fẹ́ sá lọ mo kàn tọkàn lé mi wọ́n dẹ̀ bò mí so ń gbà yẹn wọ́n ní ìbọn mi dà ọ̀gá mi ì níbọn tí bá níbọn máa ti láti bẹ̀ from so safe àwọn dapsin wọ́n gbé mi wá sí Ìjẹ̀mọ̀ mo lò bí i 2 days níbẹ̀ ní iye yẹn nígbà tí mo lò bí i 2 days lẹ́yìn tó ti nà mí tó ti ṣáàdì ṣe gbogbo ẹ̀ tó nígbà tó ní gbé mi níbọn tí wọ́n ti hàǹgì mi ṣe gbogbo ẹ̀ ok láti bẹ̀ wọ́n wá gbé mi wá sí ọ̀dọ̀ àwọn ọ̀gá mi ní social id mi báyìí pàtàkì gbé mi débi báyìí àwọn ọ̀gá náà bẹ̀rẹ̀ sí béèrè lọ mí sàn pé information tí wọ́n ń gbọ́ lẹ́nu àwọn yẹn òun làwọn tẹ̀lé ń pé wọ́n ní mo ní ìbọn ọ̀gá mi níbọn o tí bá níbọn gbogbo ẹ̀yin náà láti máa ti jẹ́wọ́ fún yín o mi ní nǹkan kan. ọ̀rẹ́ wo ni wọ́n ní tó níbọn. gbogbo àwọn tèmi mọ̀ tí wọ́n níbọn gbogbo àyẹn gbogbo pátá náà ti kú. bó làwọn ìbọn wọn wá wà. mi ò mọ nígbà tá a kì í jọ ń wà. kí ló pa wọn. àwọn SARS mú wọn wọ́n yìnbọn fún wọn wọ́n pa wọn àwọn tá a lẹ́jọ́ wà ní gbogbo àdúgbò ńgbà yẹn wọ́n kọ́ mú wọn nígbà tó mú wọn àwọn àtàwọn tájọ wà ládùúgbò wọ́n dẹ̀ mọ̀lẹ́kẹ́ tó dẹ̀ kó wọn lọ pín sí Ìjẹ̀mọ̀ nígbà tó dẹ̀ máa dé bá àwọn dábìsì lè wá mú wọn jọ yẹn wọ́n dẹ̀ yìnbọn fún wọn ọ̀nà pa wọn gbogbo fídíò yẹn wà lórí fóònù mi sálẹ̀ mi báyìí. àwọn wo ni fásitì pa nínú wọn tẹ́ pé opponent wọn ló pa wọn nínú àwọn. ṣé ní àwọn náà tó ń sọ
àwọn olùjẹ́ pé opponent ló pa wọ́n bí ṣe bí ayé lẹ́yìn àwọn tí wọ́n pa wọ́n àwọn tí wọ́n pa ṣé àwọn tàjọ wà yẹn gan àwọn tí wọ́n pa àwọn tàjọ wà yẹn bàtà nínú àwọn tó pa àwọn ọ̀rẹ́ mi yẹn nínú fídíò tí a padà wò nígbà yẹn lórí fídíò yẹn ṣì wà lórí fóònù mi ìdí ìtì ẹ̀kan lórí fóònù mi tó ṣì wà lọ́wọ́ àwọn ọ̀gá mi báyìí ẹyẹ ló pa yín o àwọn ẹyẹ la pa yín torí àbúrò lọ́kọ̀ pa kó tó ní pé wọ́n pa ẹ̀gbọ́n kẹ́gbọ́n tẹ̀ tó kú rárá lẹ́gbọ́n tí ń jàporó ẹ fún mi lómi ẹ fún mi lómi ẹ fún mi lómi ibẹ̀ mo tí a ti ń gbọ́n pé ọ̀gbẹ́ni wọ́n tí wọ́n fi tó ṣe máa kú sí ẹyẹ ni ó pa yín o ìbẹ̀ ṣá wọ́n yẹ pa wọ́n wọ́n yẹ gbé wọn sínú mọ́tò gbogbo ẹ̀ fídíò yẹn wà ní orí fóònù mi láti gbà yẹn náà tí mọ́tò tẹ̀ sọ pé wọ́n ní wọ́n ń wá mi pé kí ni wọ́n ń wá mi kí ni mo ṣe mi ìdẹ̀lẹ̀ kó ládùúgbò torí mo mọ̀ pé ìjọ́ tó kọ́ máa mú mi gan ọjọ́ yẹn sà ọdún akógun gangan ni wọ́n ń ṣe nígbà yẹn ọdún akógun mo dẹ̀ dúró báyìí pẹ̀lú àwọn àbúrò mi 29 years ní nígbà yẹn ìjọ́ tó máa mú mi gan èmi àtàwọn ìyàwó mi lájọ dúró sẹ́gbẹ̀rẹ̀ ara báyìí ìtọ́kọ́ mú mi ni kò ń ṣe ìsìn yìí o èmi àtàwọn àbúrò mi àwọn àbúrò mi obìnrin lájọ dúró sẹ́gbẹ̀rẹ̀ àwọn ọmọdé ń gbọ́ olè kẹ̀tì ẹ̀mọ̀ nígbà tí mi ò jalè mo dẹ̀ máa bójú èmi pé ta ni wọ́n ń lé mo dẹ̀ ní pé èmi ni ẹni fẹ́ bùsọ̀ náà pa tẹ́gẹ́ tó ṣẹlẹ̀ torí nǹkan tó ń ṣe yẹn ọdún akógun lọ́n ṣe èrò máa ń pọ̀ ńbẹ̀ láàgbọ́dọ̀ lójú fèrè wa kò tẹ́ni tí ò mọ̀ bẹ̀ ọmọ ọlọ́dún náà lèmi torí ọmọ ìfàlà máa ń jáde nílé wa torí ọjọ́ méjì ló máa fi ń ṣe wọn kàn tó bẹ̀rẹ̀ sí lé mi ni kí ló ṣẹlẹ̀ nígbà tí mo padà ọ̀hún ṣàpadà rí mo padà jáde síta nípa ọ̀gá mi kí ló ṣẹlẹ̀ wọ́n yẹ bomi so nìyẹn pé kí n nìṣó wọ́n ṣá gbé mi nígbà tó wọ́n dẹ̀ gbé mi ilé fata ọkọ tẹ́lẹ̀ kejì yìí tí mo jẹ láti prison mo lọ kóòtù ní mo dé ní prison láti Ìbàdàn mo lọ ìtọ́ ọkọ mú mi yẹn mo lọ wọ́n fi PI gbé mi mo dé ní ọmọ mi ní April mo dé ní November 18 láti Ìbàdàn mo jẹ láti November 18 yẹn níwájú ilẹ̀ àti Ọlọ́run òun náà lójú sẹ́gbẹ̀ẹ́ mi yìí kò lè sọ pé láti Ìbàdàn mo ti dé ìmọ̀ àtòun jọ ń ríra jọ ń sábàjọ wà bí sàn pé ẹni bẹ̀rẹ̀ wọ́n máa sá fún mi ni torí ẹni bá tẹ̀ ti lọ rú ibẹ̀ yẹn á ti mọ̀ pé ilé ẹ̀kọ́ ni torí ibẹ̀ yẹn ó jẹ́ ibi tí pé ẹni bá ti lọ bẹ̀ á jẹ́ pé ẹni yẹn ibẹ̀ yẹn ò ṣe ibi tí Sunday Fashina. kí ló fẹ́ àwọn ọmọ ló fẹ́ gba àwọn ẹgbẹ́ tí ó ṣe wọ́n àwọn ṣe ẹgbẹ́ yìí. gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ yìí torí nígbà tẹ́mi ti lọ sí prison ayé tí wọ́n ń ṣe ẹgbẹ́ ayé pàtẹ́mi ti lọ sí prison tí mo rí bí gbogbo bẹ̀ ṣe rí sà lóye rí mà níbẹ̀ tó sọ pé ní Nàìjíríà lọ́wọ́ yìí wọn ò fara mọ́ gbogbo nǹkan yẹn torí wọ́n sọ pé gbogbo àwọn tó bá ti mú báyìí wọ́n fẹ́ máa pa wọ́n ni torí ní prison nísìnyí prison kún débi pé PI lọ fi gbé mi gbà yẹn orílẹ̀-èdè ló kó mi yọ lọ́lọ́run fi nígbà tí DP advice máa jáde gbogbo nǹkan tó fi hùkì tó ní ọ́ ní mo nígbà tí mi pààyàn rí Ọlọ́run dẹ́rì inú mi nígbà tí DP advice máa jáde ó jáde. kí wàá ní àmọ̀ràn tó fẹ́ gba àwọn èèyàn lẹ́kọ̀ọ́. èmi gan fúnra mi gan èyí tí mo fẹ́ ṣe àǹtí David ọlá ń pé kí n lọ ṣe lọ́ọ̀yà mi sọ pé tí n bá ti parí kéèsì yìí kí n mọ máa ṣe àǹtí David kí n ṣe gbẹ nǹkan ilé mi náà bá lọ́ọ̀yà mi fà wọ́n ní pé kí n bá ti parí kéèsì yìí kí n wá ṣe gbogbo àwọn tó ń ṣe ẹgbẹ́ yìí nbẹ́lẹ̀ sọ pé ẹni bá ti mọ̀ ń bá rẹ kó má ṣe ẹgbẹ́ òkùnkùn torí kò ṣe nǹkan tí ó dáa torí ilẹ̀ àwọn tó ń ṣe ẹgbẹ́ owó ló fi ń ṣe ẹgbẹ́ tó bá wà ẹgbẹ́ máa dùn àwọn tó ń ṣe ẹgbẹ́ nígbà tẹ́mi mọ̀ àwọn tó ń ní owó lọ́wọ́ òun ló ń ṣe ẹgbẹ́ àìbàdí mo ti dá ti prison báyìí lèmi gan mo ti mọ̀ ọkọ tójú mi rí. iṣẹ́ wo ló kọ́ gangan. fashion designer ma. lótò wa bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀ ṣiṣẹ́ ṣe. mo fi ṣiṣẹ́ ṣe ọlá ń pẹ́ láti gbà tí dáàdì mi ti kú ẹmọ mi ẹni tó máa sponsor mi mẹ́rin kẹ̀dẹ̀ rí kò sówó lọ́rùn. tí ò lè máa gba aṣọ kan sódà àwọn ọ̀gá ẹ̀ kó máa rún wàdàfàrà fún bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ kí èèyàn ní owó ńlá kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ náà. nǹkan tó ṣẹlẹ̀ náà nígbà tí mo ní pé ìwé nǹkan ẹ̀ wọ́ọ̀kì mọ́ mo lọ sí car wash mo ń fọ mọ́tò ó tẹ́ nìkan ládùúgbò mi jẹ́ pé ọ̀gá mi ó gba támínà fún mi mo tẹ támínà mo ó sùn ní gbogbo yẹn. kí ló fẹ́ kíjọba ṣe fún un. kíjọba kó ṣàánú mi kó má ràn mí lẹ́sẹ̀ wọn mọ́ o torí PIK sí mo mọ̀ nǹkan tí wọ́n fèsì lọ́hùn o mo dẹ̀ ń sọ nǹkan yìí kẹ́lẹ́bọ̀dẹ̀ yìí wọ́n máa rí mi kó rí mi o mo ń sọ nǹkan yìí lórí pé kán lè fi mọ̀ pé kò sí nǹkan kan nínú ẹgbẹ́ o PIK sí lọ wípé èmi dẹ̀ mọ̀ nǹkan tójú mi kíjọba kó ṣàánú mi kọ́ má jẹ́ kí n ṣe ẹ̀wọ̀n kéré tó bí omi níjọ́ tó bá tún ti mú mi pẹ̀lú àwọn ẹgbẹ́ àbí wọ́n kọ̀ lọ bá mi papọ̀ pẹ̀lú wọn torí nǹkan tó ń bá mi fà ní ìsìn wọn nítorí pé kí lè tí mo wà pẹ̀lú nẹ́rọ̀jì kí lè tó àṣejọ́ ń rìn
tó bá ti mú mi pẹ̀lú àwọn ẹgbẹ́ nǹkan tó bá ti mú ìjọba kan ṣe fún mi o nǹkan tó bá ti mú ìjọba kan ṣe fún mi torí eléyìí ó sú mi torí mo ṣe lọ sí kóòtù tí mo ṣe ń ṣe lọ yìí mi ì tí bọ̀ nú ẹ̀